Àwọn nǹkan kan wà tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ nípa ikú ọlọ́lá jùlọ Gọ́vnà Adébáyọ̀ Àlàó Àkàlà ọmọ ìyá Aláró. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ àwọn nǹkan kan nípa ikú wọn. Àwọn nǹkan kan wà tí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ nípa dúkìá olóyè Àlàó Àkàlà tó dàbí ẹni pé ó ń mú ẹjọ́ dání láàrin àwọn ẹbí wọn. Farabalẹ̀ kó wo fídíò yìí, ó ṣeéṣe kó bá ẹ wí o Ọlọ́run, ó sì ṣe kó bẹ́mi náà wí, ó dẹ̀ ṣeéṣe kó bá àwọn kan wí táwọn ayé ń wò bíi pé a lè sọ̀rọ̀ nípa wọn torí pé wọ́n wà ní ipò agbára. Sórí tí ẹ̀dá bá kú láyé tàbí táwọn wàhálà kan bá ń ṣẹlẹ̀ nínú ìrìn àjò ẹ̀dá, ọ̀pọ̀lọpọ̀ a máa jáde, wọ́n a máa sọ nípa wọn. Àwọn kan sọ rere nípa wọn, àwọn kan sọ búburú nípa wọn. Ṣùgbọ́n ìwọ tó bá jẹ́ ọlọ́pọlọ pípé ẹ̀dá, tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀, kọ́kọ́ lọ wò psychologically. Kí ló fa ọ̀rọ̀ yìí? Ọ̀nà wo ló gbà tó fi rí bẹ́ẹ̀? Ẹ̀kọ́ wo lọ̀rọ̀ yìí kọ́ ẹ? Nígbà tí ẹ jẹ́ kí n mú láti bí, ìgbà tí Gọ́vnà Adébáyọ̀ Àlàó Àkàlà tó ń kó gbogbo ogun tó ń di wàhálà lónìí yìí jọ, wọ́n láàgùn báyìí, wọ́n jẹ jíjẹ, wọ́n bọ bíbọ̀, wọ́n wí wíwì, wọ́n sáré ayé púpọ̀ torí pé kò sẹ́nìkan tó fẹ́ dé ipò láyé tí ò ní sáré ìje. Kò sẹ́nìkan tó fẹ́ dé ipò láyé táyé ò ní ro aburú sí. Kò sẹ́nìkan tó fẹ́ dépò gíga láyé táyé ò ní ro rere sí. Kálukú náà wá máa sáré bó laburú bẹ̀ ò ṣe ní jẹ́ tèmi, bó ní ire bẹ̀ báwo ló ṣe máa jẹ́ ohun tí màá rí gbámú nínú ayé. Ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò yìí ni olóyè late Adébáyọ̀ Àlàó Àkàlà ni wọ́n rìn. Ṣé wá rí èyí tó jẹ́ ògidì ọ̀rọ̀ tí mo fẹ́ kí gbogbo àwọn ẹbí Àlàó Àkàlà kí wọ́n gbámú, kán kọ́kọ́ máa bira wọn wípé ẹni tó ní ogún yẹn dà lénìí, ẹni tó ní properties yẹn dà lénìí. À lè torí mọ́jàmọ́jà ká so èèyàn kọ́gi ká ní kó má yọ o. Gbogbo ẹni tó bá jẹ́ ẹlẹ́tọ̀ọ́ níbẹ̀, mi ò sọ pé kó mọ́jà fẹ́tọ̀ ẹ o, mi ò sọ bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ wà nípò agbára lénìí, látorí ọlọ́lá jùlọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, Ọ̀yọ́ State Governor Comrade Engineer Abiodun Ṣèyí Mákindé, Adémọ́lá Adélékè lọ́ṣùn, Governor Fatai, Sanwó-Olú, Governor Dàpọ̀, gbogbo tí ń jẹ́ kó agbára láyé, Fatai Buhari, Yunus Akíntúndé, gbogbo ẹ̀yin tẹ́ jà lágbára, Honorable Hakeem Shikime, tọ́lọ́run pè yín sípò agbára, tẹ́ wá bẹ̀rẹ̀ sí ní lo agbára yẹn, tẹ́ bẹ̀rẹ̀ sí ní fi kó ọrọ̀ ayé jọ. Ẹ jẹ́ kí ti olóyè Adébáyọ̀ Àlàó Àkàlà ẹ jẹ́ kó kọ́ yín lọ́gbọ́n, jẹ́ kó kọ́wọ́ náà lọ́gbọ́n. O lè má sí nípò òṣèlú, kó jẹ́ pé Ọlọ́run kan gbàdúrà rẹ ju àwọn ẹgbẹ́ rẹ lọ. Àríṣẹ́ làríkà, àríkà ní bàbá rẹ̀ gún. Orin kan bẹ tí ayé máa ń kọ fún Àlàó Àkàlà, wọ́n á pè ní bùjẹ́bùdànù Àlàó ọmọ ìyá Aláró. Ṣé bí gbogbo ẹni tó bá jẹ́ nú orí ẹni tí ò bá lè ṣe, tí ò bá lè yinni lójú ẹni, tí ò lè yinni lẹ́yìn ẹni, irú wọn ni wọ́n ń pè ní abáramú orí jẹ. Ọ̀pọ̀lọpọ̀ dolówó, wọ́n dolọ́lá nínú ìjọba Adébáyọ̀ Àlàó Àkàlà. Àríṣẹ́ làríkà, àríkà ní bàbá rẹ̀ gún. Ẹ gbọ́, ṣé tá a bá ti kú só ti tán náà nìyẹn? Kí wá ló kù f'Àlàó Àkàlà báyìí? Àwọn kan nígbàgbọ́ pé ìdájọ́ wà, àwọn kan gbà pé kò sí ìdájọ́, àwọn kan gbà wípé ikú lè rí ẹ̀ṣẹ̀,
àwọn kan gbà pé ikú kì í ṣèrè ẹ̀ṣẹ̀, àwọn kan gbà pé kò sí ọ̀run àpáàdì. Wọ́n ní tá a bá wò bá ṣe pa màálù tó láyé tí màálù ò tán, pé definitely gbogbo àwọn tí wọ́n hùwà bí ni wọ́n ń padà wá tí wọ́n ń di màálù. Pé Ọlọ́run á ṣẹlòmíì lọ́bọ, wọ́n á wá fẹ̀ wọ́n sí ní ìtọ́rọ ẹ̀kọ́ sẹ̀wọ̀n kó tó kú. Pé àwọn nǹkan yìí wọ́n ń dà psychologically bí ìrònú wọn ṣe rí nìyẹn. Èmi ò wá bẹ̀rù gbogbo yẹn, mi ò bẹ̀rù náà, mi ò cherish àlìjánnà. Nǹkan yẹn kan ló máa ń bà mí lẹ́rù. Kódà astaghfirullah, ó máa ń bà mí lẹ́rù jọba aṣẹ̀dá lọ. Òun náà ni inú bẹ̀ràgà, inú sàárè, ibi tí wọ́n máa sin mí sí, tá máa sin wọn náà sí. Táà ní mú pẹ́ẹ̀nì wọ̀ bẹ̀, tèmi nìkan máa dá wà bẹ̀. Tó bá ṣe pé lóòótọ́ nǹkan táwọn mùsùlùmí máa ń sọ, pé tá a bá ti dé inú ilẹ̀, Ọlọ́run máa dá ẹ̀mí padà sára wa. Ó yá kan imagine, kan ronú pé kò kàn dá wà nínú ilẹ̀. Ṣé o ti sun sẹ́ẹ̀lì rí sá? Ṣé o ti lo ẹ̀wọ̀n rí? Hello. Sórí ní tójú ọmú ń rí lábẹ́ brown, ojú ọlọ́mú ò gbọ́dọ̀ rí. Wàhálà máa ṣẹlẹ̀. Ṣùtọ́ ọba ti sun sẹ́ẹ̀lì rí, sẹ́ẹ̀lì tó yẹ pé single cell tí ò sí èèyàn ń bẹ̀, tó yẹ pé wọ́n nìkan lọ dá wà ń bẹ̀, wàá ronú lọ bí sàárè. Tó bá wá máa ronú pé tó bá ti pé tòótọ́ ni wọ́n fi ẹ̀mí sí èèyàn lára nínú sàárè, kọ̀dísàn wo lèèyàn fẹ́ wà. Wá ronú lọ bí wípé kankan tí ẹ gbé ọ láàyè, kan sin ẹ láàyè, kan da yèpẹ̀ bò ẹ láàyè, kankan fi space ilẹ̀ díẹ̀ bọ́n máa fi ṣe, tó máa fi pákó sí yẹn. Sórí pé ó yẹ ká ṣe dáadáa nínú ayé. Orí ọ̀fẹ́ ní ìfẹ́yìn tẹ́ kù. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Ọlọ́run ti gbàdúrà yín kẹ́ ẹ tó dé ipò ààrẹ. Orúkọ àti ipò àṣẹ àtagbára nìkan ló kù tẹ́ ń wá nínú ayé tẹ́ fi tún lọ claim ààrẹ, torí pé gbogbo èèyàn mọ̀ wípé ẹ ti ní owó ànító àtàníṣẹ́kù. Ọ̀pọ̀lọpọ̀ tó wà nípò lẹ́nìí ló ti ní owó ànító àtàníṣẹ́kù, ṣùgbọ́n torí pé wọ́n ń wá ipò agbára, wọ́n fẹ́ máa relevant, wọ́n fẹ́ kórúkọ àwọn máa relevant nínú ìtàn. Ó ṣeéṣe tó bá jẹ́ pé olówó lásán ni Gọ́vnà Alao Akala tí wọ́n gbanú ìjọba kọjá tàbí tí wọ́n ṣe gómìnà rí, ká má tiẹ̀ gbúrò orúkọ wọn débi pé ròyìn máa gbé wàhálà tó ń fà lórí properties wọn. Ẹ wá wò, wọ́n kọ́lé ogún, wọ́n ra mọ́tò ẹgbẹ̀fà, wọ́n ṣe gbogbo tẹgbẹ́ ṣe. Síbẹ̀síbẹ̀ tẹ́ bá béèrè wọn léni, wọ́n á ní kọ̀dìmọ́ta, wọ́n á ní wọ́n sí mọ́. Wọ́n á béèrè mí náà jọ kan, wọ́n á ní mi sí mọ́. Wọ́n wá máa jà sáwọn Sun King Solar Farm tí mo rà, àwọn fóònù mi, àwọn fóònù Tecno, demo ní power bank. Tí wọ́n mọ̀ bí mo ṣe rà á. Ṣé ti ráyè? Tá a bá ti kú ó ti tán nìyẹn. Kí ló wá dé? Tá a wá ṣe rò wípé ká bá tẹnìkan jẹ́ ká tó dókè. Ṣé ojú wọn àwọn tó dúbú èèyàn torí owó ni? Kí ni wọ́n fẹ́ gbà bẹ́ẹ̀? Ẹ̀yin tẹ́ ń jiyàn gbé, tẹ́ ń béèrè owó, kí lẹ fẹ́ fowó ọ̀hún ṣe? Ẹ fẹ́ fi kọ́ ilé tí ó di àlàpà nígbà tẹ́ ẹ bá kú tán. Àwọn ọmọ mi ò tiẹ̀ rántí òbí wọn mọ́ débi wípé wọ́n á tiẹ̀ ṣe sàrà tàbí wọ́n á pray fún. Ṣé torí ọmọ tẹ́ ṣe ń sáré ayé náà nìyẹn? Ogún Alao Akala ìlódé tí wọ́n gbéra wọn lọ sílé ẹjọ́ fún, ogún tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ bológun ṣe kójọ. Bẹ́ẹ̀ náà ni gbogbo olówó nínú ayé. Gbogbo ẹbí Akala ẹ má bínú, mo kàn lórí ọ̀fẹ́ yẹn láti fi ronú, torí mo ronú gan, mo ronú jinlẹ̀ gan pé gbogbo nǹkan tá à ń kójọ láyé ìpàntí ni wàláhì, ṣùgbọ́n kò ṣe é mọ́ kójọ, kò ṣe é mọ́ ṣàjọ, ṣùgbọ́n ẹ ṣe níwọ̀ntúnwọ̀nsì. Ẹ mọ̀ ìjà tó tá a bá ti ẹ̀rọ tí àrò tàlìjẹ́ náà tá àrò ti ná, ẹ jẹ́ ká kàrò gbà tá a dá gbogbo ẹ̀ lẹ̀. Wùgbà tí bàbá rẹ ti kú, wùgbà tí bàbá rẹ ti kú, kémi náà wùgbà tí bàbá mi ti kú, kí n wùgbà tí bàbá mi ti kú, kí n wùgbà tí màmá mi ti kú. Wá ka ọjọ́ bẹ́ẹ̀ fún mi náà nínú ayé táyé máa bèrè mi, tí wọ́n kàn tọ́ka sí pé òun la sin síbẹ̀ yẹn. Ṣebí tí wọ́n bá sin iṣu, ṣebí iṣu máa ń wù jáde tí ó tó lóṣẹ̀ mí.
tí wọ́n bá gbé bo àgbàdo mọ́nú ilẹ̀ àgbàdo máa hù jáde tí ó tún lọ́sẹ̀ míì ṣé tí wọ́n bá gbìn èmi ṣé máa hù jáde sísẹ̀ mímí tó wà fún mi. Eléyìí kì í sọ̀rọ̀ mùsùlùmí, eléyìí kì í sọ̀rọ̀ kìrìsìtẹ́nì, eléyìí kì í sọ̀rọ̀ ẹlẹ́sìn àbáláyé. Ọlọ́run mọ̀ ṣe gan o tó jẹ́ kí ikú kárí, tí kò sí àwọn kankan ní àyànfẹ́ rẹ̀ pé àwọn ẹlẹ́sìn kan ni kò ní kú. Ìṣe ni gbogbo wa bá máa sá lọ síbi ẹ̀sìn yẹn, wọ́n á fi kú sí àǹkó. Àwọn ọmọ gbòòrò máa ń dásà, wọ́n á ní kò sí nǹkan kan tó ṣú ọ̀jú kú lọ. Bàbá wa kan náà máa ń kì ní òlòlò tí ó lulẹ̀ Ọ̀yọ́ gbó. Wọ́n á ní ọmọ kú tí kú ò gbọdọ̀ pa, ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe. Bàbá lólé ayé eré o, àmọ́ kú pa wọ́n o. Bàbá ti lọ o, òlòlò ti lọ o, ilé Ọ̀yọ́ ń bẹ́ńbẹ́ o, bẹ́ẹ̀ni àti ẹnu ò sì lọ ọ̀nà. Gbẹ̀ǹtẹ̀ wà nípò agbára, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ fi bẹ̀rù Olùdániwáyé ṣe nǹkan tẹ́ ẹ bá ń ṣe. Ẹ̀yin lẹ lè ní tòótọ́ o, ẹlòmíì ló máa lọ́lá o. Gbogbo wa la jọ pariwo Yakubu Gowon, la jọ pariwo MKO Abiola, bẹ́ẹ̀ ni gbogbo wa la jọ pariwo Muritala Muhammed, gbogbo wa la jọ pariwo Lamade Sina ètò súnmọ́ wa ń tòsí ń gbé, gbogbo wa la jọ pariwo Isiaka Ajimobi, gbogbo wa la jọ pariwo Alao Akala. Gbogbo wọn dà lẹ́nu kọ́ ọ̀dẹ̀ mọ́ ta wọn sí mọ́, bẹ́ẹ̀ ni àti ẹnu ò sì ní sí mọ́ nìyẹn. Ó ń bẹ nípò lẹ́nu, wọ́n fọ́n sìnrìn tẹ̀lé ọ, wọ́n kó security tẹ̀lé ọ. Orílẹ̀-èdè ní san wardrobe allowance ẹ, orílẹ̀-èdè ní san gbogbo nǹkan tó ń lò, gbogbo nǹkan táwọn ẹbí ẹ ń lò, orílẹ̀-èdè ló ń san. Tó o bá lọ tán kí nìkan máa sọ nípa rẹ̀. Gbogbo tó kó jọ Sunday Abacha, wọ́n á tún náà rí dúkìá kan, wọ́n tún rí owó kan bì kan, wọ́n tún rí gbá kan bì kan. Sẹ́yìn mọ̀ pò tó wà lẹ́nu. Ta ló lè sọ pò tí Sunday Abacha wà? Ta ló lè sọ pò tí dádì mi wà? Ta ló lè sọ pò tí MKO Abiola wà? Bí wọ́n ṣe máa ń pè lólówó tí ń fowó ṣàánú. Bàbá tó ń pè tán ti tẹ́ mọ́ lára gan nílùú Ìbàdàn, Muftau Ọláníwọ̀n Àjàdí, tí wọ́n máa ń pè lólówó tí ń fowó ṣàánú. Sẹ́yìn lè sọ pò tó wà lẹ́nu. Ó yẹ kó ronú, ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó sì mọ̀, ó yẹ kó mọ̀ pé wọn ò ní sí mọ́ ọjọ́ kan. Property Alao Akala ọwádé tí wọ́n ń fa wàhálà lé lórí, Akala dẹ̀ ti lọ. Okay.